a kú ọjọ́ méjì jọ́ mẹ́ta gbogbo àgbáyé o. Àdúrà yín ó gbà, ọ̀rọ̀ gbogbo yín ó dayọ̀, ọ̀rọ̀ yín ò ní dàrú. Sọ pé lónìí ọjọ́ ajé ó bá wọn rájé ná. Sọ pé lónìí ọjọ́ ajé ó bá wọn rájé lò. Sọ pé lónìí ọjọ́ ajé ó bá wọn rájé fi bora. Ajé ó yálé rẹ kú sí o, ajé ó yálé tèmi náà kú sí. Ó yá yẹ ẹnu rẹ kí o tẹ̀lé mi ká lọ sí inú ayé kí o sọ fún mi pé a máa rorò. Aláróró ìràwọ̀ ṣàṣàṣàṣà ní ṣe légbè lẹ́yìn oṣù. Ọlábìntàn ní sọmọ olóhùn róró òkè pẹ̀lẹ́ ọmọ àfìdí tìnà. Ifá májọ̀nà ajé ó di mọ́ mi. Ògbèyọ́nà májọ̀nà ajé ó di mọ́ mi. Ọ̀nà kì í dí mọ́ lọ́kọ́, ọ̀nà kì í dí mọ́ ládàá. Bọ́mọdé bá lóhùn ó ṣe nǹkan rìbìtì jẹ́bò ní jẹ́bò. Bọ́mọdé bá lóhùn ó ṣe nǹkan rìbìtì jẹ́bò ní jẹ́bò. Àlàkòdì dákòdì lólódùmarè gbé bàṣírí ẹ̀dọ̀ màálù, olódùmarè ó bàṣírí gbogbo wa. Ìyá ajé ó jókòó tì wá o, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Asọ́sẹ́ni tó lódùmarè, olódùmarè kì í sọ tiẹ̀ kò mọ́ṣẹ́, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Fún ìmọ̀ràn tàbí ìgbìyànjú 08034314013 tàbí 08054563335 tàbí 08029156775 láṣẹ Èdùmàrè gbogbo àlàárà jẹ́ fi bóra o.